pọ̀pọ̀ mi o abẹ́lé pọ̀pọ̀ mi o ọkọ mi àjèjé onírẹ̀sà o abẹ́lé pọ̀pọ̀ mi o abẹ́lé pọ̀pọ̀ mi o ọkọ mi àyìnlá onírẹ̀sà o adékúnlé kú ọdún o àṣìyàn bí kú ọdún o kọba òkè jẹ́ òpẹ́ láyé adékúnlé kú ọdún adékúnlé kú ọdún o àṣìyàn bí kú ọdún o kọba òkè jẹ́ òpẹ́ láyé adékúnlé kú ọdún. ire lóde tòní o wùmí àràmọdé lónìí orí mi àfirè lọ́jọ́ gbogbo ìbá kọ́dá yé ìbá ṣẹ̀dá ọ̀run ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi ó dìlé ẹni bí ẹni akíkanjú ọkùnrin takuntakun onínúure adékúnlé ni mò ń kó fẹ́rẹ́ fún lọ́wọ́ àṣìyàn bí o stephen ọmọ mọ́túndà yìí lágbára ńlẹ̀ òdì ìdè ojúmọ́ rẹ ló mọ́ ọ sílé ayé ọ̀pọ̀ lẹ́jọ́ ṣọdún tó kọjá wọ́n ti filẹ̀ ṣaṣọbora dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní ọmọ bẹ nínú ọlá ńlá pẹ̀lú dẹ́ra ìlẹ́jà rẹ ọmọ joseph ọmọ adédọ̀jà márùn ìyẹn fanda ọdún ẹ lóde adé orí adéjọkẹ́ fúnra ẹ̀ aya rere lọ́dẹ èyí ọkọ̀ àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ni happy birthday adúmáadán tóbìnrin kò lọ́nà tán ni wípé bẹ́lẹ̀ yìí ọjọ́ kọ ẹni á sì ìjálè yẹn ni àṣàkẹ́ ló pè mí o ìfẹ́ rẹ ló pè mí sórí àgọ́ ní àrà wọn bá ń kọ́kọ́ mi tí ń ṣọjọ́ bí lónìí ó láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe adéjọkẹ́ mọ̀ rírì rẹ gan ni ó pé ayọ̀ mi ni ìfẹ́ mi ni alábàárò mi ni ó ní òjò pa mí má ṣe pàfẹ́ mi òrùn pa mí má ṣe pa ìlà mi kórí jẹ́ ọpẹ́ láyé aláṣẹ ìbídáyọ̀ properties àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀nà ọ̀tẹ̀lẹ̀ ìyípẹ́ lágbára ọlọ́run ọba ó yá ó dilé àwọn bàbá tó bí yín lọ́mọ àyìnlá ṣe mọ́ bọ̀ ní abẹ́ ẹ̀yẹn ni nírẹ̀sà gbogbo ọmọọmọdé nírẹ̀sà nílé nírẹ̀sà gbogbo ọmọọmọdé nírẹ̀sà nílé àràmóríbà lọ́dọ̀ àwọn bàbá tẹ̀yìn kí n tó mọ̀ ń lọ àyìnlá máa gbọ́ bí tí máa korí kí àwọn bàbá tó bí yín lọ́mọ nílé olúọdẹ nígbàjọ lóró wọn máa ra gógó mẹ́mu ni òdì ìmọ̀dé rẹ̀ sà o abẹ́lé pọ̀pọ̀ nìyí tútù tá àtúyọ̀ lérú pẹ̀ tútù àtúyọ̀ lérú bú bárí ọ̀làwọn àtúpọ̀ nílé ìmọ̀dẹ adékúnlé ọmọlẹ́pọ̀ mọ̀mọ̀ yẹ̀ràn epo ìran ata mọ̀mọ̀ yẹ̀ràn ata ìran ata tí mo kéwèé sùn mọ́júmọ́ epo bá ń kárẹ̀ lẹ́mọ̀dẹ arúkà àyìnlá o mo ṣubú yẹ́gẹ́dẹ̀nu gbọgbá ẹlẹ́pọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ mo ká àgbọ̀n sálẹ̀ bọ̀yọ̀ ẹlẹ́jàre àṣìyàn bí ọmọ rẹ̀ ṣàjẹjọ́ ọmọ ojú tí ń la lọ bárí ọlọ́mọ lépo rẹ̀kẹ́tẹ́ ojú omi ìwọ lọ́mọ akùnrin jàdóye mọ́dẹ́ rẹ̀ sà o ṣe bẹ́ẹ̀ wúrẹ́ ló kún lẹ́yìn ńlá mẹ́wúrẹ́ jìyàn o àgùntàn ló kú la máa kún tán jẹ́ ká ọjọ́ tí màálùú kún lẹ́yìn àsìrù rẹ̀ léfà lórí ọjọ́ ẹ̀sìnkú lágbẹ́rù rẹ̀ gẹ̀ǹgẹ̀ lọ sí gbàgede ọba orí gangan irú ẹṣin lò sá nílé àwọn bàbá tó bí yín lọ́mọ mo wá ń bí wọ́n pé ìkíní ògbé ọ́ ní àbírù ẹṣin wọ́n pé ìkíní gbé ní nílé bàbá tó bí yín lọ́mọ àyìnlá o sẹni wọn ò sẹni sẹ́pọ̀ níbi rẹ̀ sànú bọ́lẹ̀ o bẹ́pọ̀ ní yàmọ̀dé lára dùn lọ́tí wọ́n ní ẹ máa dùn ara rẹ̀ sá lọ́tí ìjọ ẹ bá dùn ara rẹ̀ sá lọ́tí wọn amẹ́pọ̀ dá yín lágara ìrẹsà jẹjẹ dúdú lẹ̀ ẹgbọ́n pupa láàbúrò ọmọ bàbá dúdú etí ẹ kọ́rọ́ kórìjẹ ọpẹ́ láyé ó dilé àwọn aya rẹ̀ gangan ìyá àwọn ọmọ rẹ̀ the queen your kingdom àṣàkẹ́ ẹ̀dùn ẹ̀gbọ́n ọmọ lísàbí ọmọ gbọ̀ngbọ̀kala olùgbọ́njọ́ bí ni wọ́n máa ṣẹ́tí mú mi kíkan ọmọ ọ̀rọ̀ mi ò pàgé ọ̀rọ̀ mi ò pọ̀pẹ́ ọ̀rọ̀ tí ń ké nàmú nílé àwọn aya rẹ̀ gangan ni ọba márùn ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ lóde ẹ̀gbá ké máa ń gbọ́ àgùrá ọba ní í ṣe oníbàárà ọba ní òṣìlẹ̀ ọba ní olówó òdùrúkọ ọba ní alákẹ́ ẹ̀gbá ń kọ́ṣẹ́ ń bẹ láláfíà ara ọba ní í ṣe ojú tẹ́ẹ̀jọ fi ń wòran lù tẹ́ẹ̀jọ fi ń wò rere ẹ ò ní fojú ọ̀hún sunkún òkúlà àgbòrò lọ lágbára ọlọ́run ọba adéjọkẹ́ ló ní wá kí ọkú ọdún àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ni aya rere lọ́dẹ ìyọkọ ó ní pẹ́pẹ́pẹ́ lòún ṣàrọ́ àtẹ̀pẹ́ ẹlẹ́sẹ̀ ń tẹ̀ ẹ̀nà ọ̀tẹ̀lẹ̀ ìyípẹ́ lágbára ọlọ́run ọba òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lé orí o àtẹ̀tẹ̀ gbé ní kù forí ìṣá orí rẹ̀ onígbà bọ̀dé ibi lágbára ọlọ́run ọba bọ́ọ̀ bá lájò ẹ̀dá tó bá ní ọmọ bọ́ọ̀lù onídélé bá ẹ̀ ń bá gbẹ́ kòtò dé olúwa rẹ̀ ní ó jìn sí níwọ̀nyà mọ́dún igba alẹ́ rẹ̀ lé ní àwo alẹ́ rẹ̀ lé ní ọlá alẹ́ rẹ̀ lé ní gbogbo bí ọba ń dé ọlọ́run ọba oníjẹ́ orí nira á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ̀ ló máa ṣe òwe kíkú má pàdé kúnlẹ̀ ò láyé àrùn má ṣe gbéyàn dé láyé ọlọ́jọ́ ìbí òní o láyé kàrùn má ṣe gbéyàn dé láyé happy birthday Adékúnlé o kò má
kò má yọkù o kò pẹ́ láyé.